Lára ẹ̀fẹ́ táwọn ewu lélẹ̀. Sẹ́yìn lè. Èmi ni. Èmi gangan ni. Ó ti pẹ́. Lára ìjọ yín. Kété kó ti ṣe kí ni àbí mi ìṣerún bí ìbàdí mo ṣerún bí ṣe ń pààkì irun mi sókè. Ọdún àgbọn. Gbogbo ẹnjìníà ìjọba wọn ti send picture yín sínú gbogbo ẹ̀. Picture ti wà ní everywhere. Wọ́n ti send ẹ̀. Wọ́n ṣọ́ọ̀bù lẹ́wọ́ ní àwọn bọ́ọ̀sì wọn ṣọ́ọ̀bù wọn tó mẹ́jọ táà ń ṣiṣẹ́ ọmọ ṣẹ́ ni. A máa ń nà yín. Àwọn ọlọ́pàá tẹ́ ṣẹ́gun àwọn agbé ń gbòmìnira àwọn evidence tó máa fi claim pé bẹ́ẹ̀ ṣe wọ́n ṣe kiri nìyẹn because wọ́n ti cast yín. Àná àwọn ẹni tó bèrè decision lánàá. Ṣé mo parọ́? Ẹ sọ fún mo parọ́ náà sọ fún mo parọ́ tábìlì tó mo parọ́ máa gbá ojú yìí ọlọ́ọ̀ ẹ̀wò máa gbá ojú yìí máa gbá ojú yìí wà. Mo ṣe fídíò ìlú wa yìí o. Ẹni 15 bẹ̀ ẹnà 50 bá yẹn sọ station nìyẹn. Kí lè fẹ́ nígbà ní sẹ́tẹ̀ yìí? Kí lè fẹ́ nígbà ní sẹ́tẹ̀ yìí? Ẹ sọ fún mi kí lè fẹ́ nígbà. Ọ̀rọ̀ yóò ti ẹ̀dẹ̀ fẹ́ yí ẹ̀dá mọ́ nítorí wípé ojoojúmọ́ ni oríṣiríṣi ń gun orí ẹ̀rọ ayélujára. Ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pa iṣẹ́ ẹkú ìfẹ́ ẹkú ìgbà gbogbo lágbára Ọlọ́run bá jọṣepọ̀ wọ̀ ní bàjẹ́ ní tí ó bàjẹ́ òní wo àárín wa. Àwa láà máa ṣe nǹkan ò ní ṣe wá láṣẹ Èdùmàrè wọ ọmọbìnrin ilé ìtẹ́ ti gbóhùn lẹ́nu rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí tẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí ló jẹ́ wípé wọ́n fi ẹ̀sùn kan ní agbègbè Ìjẹ̀bú Òde wípé a mú fóònù lọ sọ́dọ̀ àwọn ẹnjìníà pé òun fẹ́ ta fóònù tó bá rà lọ́wọ́ ẹ̀. Òun náà bákan náà ni ó tún padà gbé ọlọ́pàá lọ síbẹ̀ láti sọ wípé fóònù òun sọnù àbí fóònù kan sọnù wọ́n jí fóònù tí àwọn ọlọ́pàá yóò tún gba owó lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ẹnjìníà kọ̀rọ̀ má bàa dàrú. Wọ́n máa ń sọ wípé ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan tẹ rí yẹn náà ní tolóhùn. Ọlọ́run nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó ṣàánú wa. Bó tilẹ̀ jẹ́ wípé àti ìfìdí ọ̀rọ̀ múlẹ̀ bóyá lóṣù àti lódodo ló jẹ́ wípé ó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ilé tí ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ atún fóònù ṣe lè ta mọ̀ sí ẹnjìníà ń sọ wípé bí èèyàn 10 ló ti ṣe fún ní agbègbè àwọn tó jẹ́ pé tó bá ti dé 50,000 làwọn fi ń gba ara àwọn sílẹ̀. Ṣé a bá lè sọ wípé ọlọ́pàá pẹ̀lú obìnrin yìí láti máa ṣiṣẹ́ láabe yìí? Ṣùgbọ́n ọ̀rọ̀ ti fojú wọn báyìí, ọ̀rọ̀ ti bọ́ sórí ẹ̀rọ ayélujára. Mo sì ní ìgbàgbọ́ pé ọ̀gá ọlọ́pàá yan ní ìpínlẹ̀ Ògùn ìyẹn CP Lánre Ògúnlọ́wọ̀ PhD kò ní wo ọ̀rọ̀ yìí báyìí nítorí wípé eléyìí pè fún àkíyèsí pàjáwìrì. Tó bá jẹ́ pé lóṣù àti lódodo ni àwọn ọlọ́pàá ń worúfẹ́ ìwà báyìí kí máa fi àkókò ìrọ̀ gbogbo àwọn obìnrin ẹ dákun ẹ jẹ́ àṣìṣe ìkan ló ń sọ wípé fẹ́ẹ̀kà láti ló fẹ́ rajà kiri ìmí ìtúlẹ̀ léyìí agbódegbà lílé ìtú fẹ́ jẹ́ débi wípé kí má tí ì pé lágbódegbà ẹ jẹ́ ká wò tó mọ̀ pé iṣẹ́ ìwádìí máa lọ dáadáa lórí ọ̀rọ̀ yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ darapọ̀ mọ́ wa níkànnì Ajára Màlífà TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button ẹ like ẹ comment ẹ share àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí jẹ́ fi sílẹ̀ kẹ́gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Àwọn fún yín rí sí. Lára ẹ̀fẹ́ tàn. Lára ẹ̀fẹ́ tàn ewu lélẹ̀. Sẹ́yìn lè. Èmi ni. Èmi gangan ni. Ó ti pẹ́. Lára ìjọ yín. Kété kó ti ṣe kí ni àbí mi ìṣerún bí ìbàdí mo ṣerún bí ṣe ń pààkì irun mi sókè. Ọdún àgbọn. Ẹ̀tọ́ àkẹ́kẹ́ ìgbìmọ̀ ojú rẹ̀. Ìjọ yín á. Èmi ni. Ó ní fi ń wà nílé yìí. Ẹ fẹ́ bú mi ni. Fẹ́ fún yín ni. Ilé ẹ̀fẹ́ tà wọ́n. Ẹjẹ́ wọlé. Ilé ẹ̀fẹ́ tà wọ́n. Ilé ẹ̀fẹ́ tà wọ́n. Ọ̀gá ti. Mo ní pọ́blẹ́mù. Mo tẹ láìkì fóònù ọ̀gá yìí. Tí ń jẹ́ ìrírí láptọ̀pù yìí. Ìwádìí pẹ̀lú ìgbà wọn ní ìta ìlú èbò ni. Ó ti wà. Láì ní ìsìn. Ẹgbẹ̀ rẹ̀ ní wọn. Wọ́n má jẹ́ tàtàrà wa. Láti tí wọ́n ti pàṣẹ níbi o. Ẹ máa ta fún àwọn ìjìnlẹ̀. Ẹ bá ti tà fún ìyẹn wá lọ kó ọlọ́pàá wa. Àwọn ààrẹ sì. Fídíò yẹn wà lórí ṣáàtì wa. Wọ́n dúró látara ni o. Fídíò yẹn ti wà lórí gúúpù ẹnjìníà. Ó ti wà ń bẹ̀ gidigidi. Ẹ̀mí ẹ̀sọ́ ìgbà wọn ṣọ̀pù ní gbogbo ni. Ẹ bá wọn ṣọ̀pù mi. Máa ní kọ́ náà yìí bọ́ta. Àwọn ọlọ́pàá tẹ́lẹ̀ ṣẹ́gun yẹn wọ́n á gba ìgbé màá tó kọ́kọ́ sí rẹ́kọ̀dù yẹn kámẹ́rà wà ṣọ́ọ̀bù ni màá rẹ́kọ̀dù yín
Màá ṣe fídíò ẹ̀yẹ́ sọ̀rọ̀ màá mo lè gba ojú yín o mo lè gba ojú yín wọ́n dúró mọ́ ní kọ́rẹ́ yìí dé inú mo lè gba ojú yín mo lè gba ojú yín màá gba ojú yín ojú yín yán màá gba ojú yín mo ní ó dá dúró lé mi ni. gbogbo ẹnjìníà ìjẹ́bọ̀dé wọ́n ti send picture yín sínú gbogbo ẹ̀ picture ti wà ní everywhere wọ́n ti send ẹ̀ wọ́n káníṣọ́ọ̀bù lè wá ní àwọn bọ́ọ̀sì wọn ṣọ́ọ̀bù wọ́n tó mẹ́jọ tá à ń ṣiṣẹ́ ọmọṣẹ́ ni a máa nà yín àwọn ọlọ́pàá tẹ́ ń ṣẹ́gun àwọn agbé ńgbò mẹ́rin àwọn evidence ọmọ abikílẹ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe kiri nìyẹn because wọ́n ti cast yín àná àwọn ẹni tó bèrè decision lánàá ṣé mo pa ẹ sọ fún mo pa ẹ sọ fún mo pa tàbí mo pa máa gbá ojú ọ̀nà ẹ̀ máa gbá ojú yín máa gbá ojú yín wà mo ṣe fídíò ìlú wa yìí o ẹni 15 bẹ̀ ẹnà 15 bẹ̀ báyọ̀ sọ station nìyẹn kí ẹ fẹ́ nígbà ní sẹ́tẹ̀ yìí kí ẹ fẹ́ nígbà ní sẹ́tẹ̀ yìí kí lè fẹ́ nígbà ní sẹ́yìn kí lè fẹ́ nígbà ẹ sọ fún mi kí lè fẹ́ nígbà ẹ ṣiṣẹ́ ní mọ́mọ́ àti iṣẹ́ ìwèrè lẹ́sí iṣẹ́ ìwèrè òun lẹ́ ṣe mo ti sọ fún wọn pé kẹ́kọ̀ọ́ wá ṣọ́ọ̀bù mi wẹ́ẹ̀kẹ́ dé òyìnbó mọ́ wa kọ̀kọ̀ dé ṣọ́ọ̀bù mi lásán máa nọ yín bá máa nọ yín pa màá káwọ́ ẹsẹ̀ nọ yín pa obìnrin máa ṣọ́ọ̀bù yín ṣe àwọn obìnrin náà ìwọ́n ẹ̀gbọ́n ara sí obìnrin máa ní kó nọ yín máa ní fáìsì obìnrin máa ní kó nọ yín wọ́n bá nọ yín bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá yín yẹ wa àwọn evidence ń bí ẹ̀yàn àwọn evidence wọn wọ́n wá clean àwọn ní fídíò tó ti capture yín tó píṣọ yín máa gbé píṣọ jáde group yẹn dà píṣọ yín tó ti gbé píṣọ yín síbẹ̀ sísọ náà wọ́n ti sọ inú group lọ́lá ẹ̀nà àárọ̀ ìgbóyè débí náà wọ́n ti sọ pé ẹ ti dé bí o mo ní kó dúró dè mí ẹ̀yin rè abẹ́ẹ̀kọ́ rè ṣé ọkọ rè ẹ̀yin kọ́ rè ok ṣe ẹ̀yin gbà ní evidence àwọn evidence lọ́wọ́ gan ẹ máa rotate gbogbo information yẹn kiri gbogbo Ogun State láti gbé èyí ni mo ní máa káàsì lórí Ogun State ó máa dé Ogun State wọ́n á mú òyìn nítorí wọ́n ti wá lọ ṣé tó máa ti nà nípa tí máa kú ẹ̀wọ́n ayé ti gbogbo iṣẹ́ tẹ̀ ṣe iṣẹ́ ìwé lẹ́ṣẹ̀ náà kí lè fẹ́ nígbà nù yẹn kí lè fẹ́ nígbà nù yẹn kí lè fẹ́ nígbà nù yẹn mo fẹ́ nù kí lè fẹ́ nígbà nù yẹn kí lè fẹ́ nígbà nù yẹn ó tán fún yàrá àwọn ọlọ́pàá tó ń rán yín tẹ̀lé gan mo máa káàsì wọn àwọn student mo máa file case against àwọn ọlọ́pàá yẹn ẹ bá dáa ìwé yẹn lẹ́yìn ẹ̀ máa mú ẹ láde gan wọ́n ta àwọn report lọ́yà association máa report sí so ó máa sue ó máa file suit against yín gbogbo àwọn ọlọ́pàá tó ń ṣe tẹ́ńṣẹ́ mọ̀ ní máa kó ẹkùn bá ṣe ọlọ́pàá jẹ́ ẹgbà gbé ẹ̀jẹ̀. Wọ́n ní kẹsàn án fún wọn lẹ̀ tọ́bí wọn ti tẹ́sán tí wọ́n ọlọ́pàá ló ń ṣe fún. Kí ló ṣe ẹ̀kọ́ tẹ́mi yìí sọ fún wọn lẹ́ẹ̀kan yìí pé kò mẹ́. Ọlọ́pàá ló ń ṣe fún náà so tó bá débẹ̀ wọ́n máa sẹ́yìn ara wọn ni eléyìí DC Twitter máa tó fọwọ́ adé rọ́pò ní Twitter ni máa send ẹ̀ sí Twitter pátá kan tó wà lọ máa send ẹ̀ sí àwọn ọlọ́pàá Ìjẹ̀bú division ìgbégbà I will cast every one of you you stop that foolish work you are doing jọ́lọ́pàá ní ni kí ni kí ló wá ṣẹlẹ̀ ẹbí ń ṣe lè lẹ́ṣe kí ló lẹ́bí ṣe lè lẹ́ṣe kò sí ọ̀kan tó ní owó ẹ̀rẹ̀ lówó padà ẹ̀wọ́ kó fún kí what happened why you doing this tell me why you doing this just tell me the point why you doing this just let me know kí ló lẹ́bí ṣe lè lẹ́ṣe kí ló lẹ́ṣe ọkàn yẹn lọ́pàá wọ́n kọ̀ pé sọ́fíìsì pé wá mọ̀ bá sì wá o màmá mọ̀ ẹ̀ wá o èlò ẹgbàá iná wá fún ìtọ́jú gbogbo lọ́wọ́ bèèrè iná fún yín. Wọ́n fún mi lówó kankan. Ayé rẹ̀ bàjẹ́. Abẹ́ ṣe òfin lówó rẹ̀ lọ́kà ó lè rí sí ẹ̀ńtẹ́ jí fún lọ́wọ́ ta fún ọ̀gá mọ̀ rí sí. Mo lo 3 weeks ní. Mo ń ta àwọn ìpàdé ọ̀sẹ̀ báyìí. Lánàá sí. Kótó di pé wọ́n fi mí lẹ̀ kótó di pé mo mú wọn lọ síbi tí mo ti dá fún ẹ. Ọlọ́run. Ẹni mẹ́rin lọ́kọ́ lọ́wọ́ yín lánàá nítorí tó ń fún ọ̀rẹ́ kọ́tẹ́ta àwọn fún òwe tán kòkòrò ẹni mẹ́rin lọ́kọ́ lọ́wọ́ yín. Ẹni mẹ́rin lọ́kọ́ lọ́wọ́ yín wọn fún òwe tán kàkiri. Ẹni mẹ́rin lọ́kọ́. àwọn fún yín rèé sí ayẹ bẹ́ẹ̀ tàn ayẹ bẹ́ẹ̀ tàn ewúrẹ́lẹ̀ sẹ́yìn lè Èmi ni. Èmi gangan ni. Ó ti pẹ́. ká lè jọ yín. Kété kó ti ṣe kíní àbí mi ìṣerún bíbà mo ṣerún bí ṣe ń pàtì irun mi sókè. ẹ̀bá àgbọ̀n ẹ̀bá àkàtà ìgbìmọ̀ ojú rẹ̀ ìjọ yín ara Èmi ni. ó rí fínfín ní wà nílé yìí. Ẹ fẹ́ bú mi ni. ẹ fún yín nì lílẹ̀ mẹ́ta ọ̀. ẹjẹ wọlé lílẹ̀ mẹ́ta ọ̀. lílẹ̀ mẹ́ta ọ̀. Ọ̀gá ti. Mo ní pọ́blẹ́mù. èsì tó wọ́n wọlé lílẹ̀ mẹ́ta pọ̀. Mo tẹ láìkì fóònù ọ̀gá yìí.
tí ń jẹ ìrírò láptọ̀pù yìí. Àwọn ìgbà ìgbà wọn lè ta ilé ìwòlè. Ó ti wà. Láì ní music. Ìgbọ̀dá ní wọn. Ẹ má jẹ tàtàrà wa. Ẹ sí mọ́tò káàsì ní ibi. Ẹ máa ta fún àwọn ẹnjìníà. Ẹ bá ti tà fún ìyẹn wá lọ kó ọlọ́pàá àwọn àrẹ́sì. Fídíò yẹn wà lórí sáàtì wa. Wọ́n dúró látara ni fídíò yẹn ti wà lórí gúùbù ẹnjìníà. Ó ti wà ń bẹ̀ gidigidi lọ. Ẹ̀mí ẹ̀sọ́ ìgbọ̀n wá ṣọ̀bù ní gbogbo ni. Ẹ bá wá ṣọ̀bù mi. Màá ní kọ́ náà yín bọ́ta. Àwọn ọlọ́pàá tẹ́lẹ̀ ṣe fún yẹn. Wọ́n á gbà ìgbé màá tó kọ́kọ́ screen record yìí. Kámẹ́rà wà ṣọ̀bù ni màá record yìí. Màá ṣe fídíò. Ẹ̀yẹ́ sọ́wọ́ màá kó lè gba ojú yìí o. Lè gba ojú yìí. Wọ́n jó mọ́ ní kọ́rẹ́ yìí kéyìn ni. Mo lè gba ojú yìí. Mo lè gba ojú yìí. Màá gba ojú yìí. Ojú máa yan. Màá gba ojú yìí. Mo ní ó dá inú lé mi ni. Gbogbo ẹnjìníà. Ìjọba wọ́n ti send picture yín sínú gbogbo ẹ̀. Picture ti wà ní everywhere. Wọ́n ti send ẹ̀. Wọ́n ṣọ́ọ̀bù lẹ́wọ̀n ní àwọn ìtìwọ́n ṣọ́ọ̀bù wọ́n tó mẹ́jọ tá à ń ṣiṣẹ́ ọmọṣẹ́ ni. A máa nà yín. Àwọn ọlọ́pàá tẹ́ ṣẹ́gun ẹ̀ wọ́n á gbé ń gbóná àwọn evidence máa fi claim pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe kiri nìyẹn because wọ́n ti cast yín. Àná àwọn ẹni tó bèrè decision lánàá. Ṣé mo parọ́? Ẹ tó kún mo parọ́ náà ẹ tó mo parọ́ tàbí mo parọ́ màá gbá ojú yín ọ̀nà ẹ̀wọ̀n màá gbá ojú yín. Màá gbá ojú yín wà. Mo ṣe fídíò ìlú wa yìí o. Ẹni 15 bẹ̀ ẹnna 15 bá yẹn sọ station nìyẹn. Kí lè fẹ́ nígbà ní sẹ́tẹ̀ sí yẹn? Kí lè fẹ́ nígbà ní sẹ́tẹ̀ yẹn? Kí lè fẹ́ nígbà ní sẹ́tẹ̀ yẹn? Ẹ sọ fún mi kí lè fẹ́ nígbà. Ẹ ṣiṣẹ́ informant iṣẹ́ wèrè lẹ́sìn iṣẹ́ wèrè òun lẹ́ ṣe. Mo ti sọ fún wọn pé kẹ́kọ̀ọ́ wá ṣọ́ọ̀bù mi wẹ́ẹ̀kẹ́ dé oyin gbọ́mọ̀ wà kọ̀kọ̀ dé ṣọ́ọ̀bù mi lásán. Má nà yín bá màá kọ́ nà yín pa màá ní káwọ́ ẹsẹ̀ nà yín pa. Obìnrin máa ṣọ́ọ̀bù mi jẹ́ wà ní kó mi yẹn nà yín kọ́ nà fún ara zì obìnrin máa ní kó nà yín. Màá ní fáìtì obìnrin tó obìnrin máa ní kó nà yín. Mo bá nà yín bẹ́ẹ̀ ọlọ́pàá yẹn wa. Àwọn evidence ń bí ẹ̀yàn àwọn evidence wọn ẹ̀ wọ́n wá clean àwọn ní fídíò láti capture yín tó picture yín máa gbé picture yín jáde group yẹn dà picture yín tó ti gbé picture yín síbẹ̀ sísọ náà wọ́n ti sọ inú group lẹ́yìn àná àárọ̀ ìbóyè débí náà wọ́n ti sọ inú ẹ̀ ti dé bí o mo ní kó dúró dè mí ẹ̀yin rè abẹ́ẹ̀kọ́ rè ṣé ẹ̀kọ́ rè ẹ̀kọ́ rè ok ṣe ẹ̀gbẹ́ ní evidence àwọn evidence lọ́wọ́ gan ẹ̀ máa rotate gbogbo information yẹn kiri gbogbo Ogun State láti gbé sí èyí ìmúni máa kàṣẹ lórí Ogun State ó máa dé Ogun State wọ́n á mú òyìn ìjọba tí wọ́n lọ ṣe tó máa ti nà nípa tí máa kú ẹ̀wọ́n ayé ti gbogbo iṣẹ́ tẹ̀ ṣe iṣẹ́ ìwé lẹ́ṣẹ̀ náà kí lè fẹ́ nígbà nù yẹn kí lè fẹ́ nígbà nù yẹn kí lè fẹ́ nígbà nù yẹn mo fẹ́ nǹkan nígbà nù yẹn kí lè fẹ́ nígbà nù yẹn ó tán fún yàrá àwọn ọlọ́pàá tó ń rán iṣẹ́ yẹn gan mo máa káàtì wọn àwọn student mo máa fọ́ àyè kéèsì kéèsì àwọn ọlọ́pàá yẹn ẹ bá dára ó lé ní ẹ̀rẹ́ bẹ̀rẹ̀ máa mú ẹ jáde gan wọ́n ta àwọn bọ́ọ̀sì lọ́yà association máa report so ó máa sú ó máa fọ́ àyè student kéèsì gbogbo àwọn ọlọ́pàá tó ń ṣe tẹ́ iṣẹ́ mọ̀ ní máa kó ẹkùn bá ṣe ọlọ́pàá jẹ́ ẹgbà ogun ẹ̀jẹ̀. Wọ́n ní kẹsàn án fún wọn lẹ̀ tó bí wọn ti tẹ̀sán tí wọ́n ọlọ́pàá ló ń ṣe fún. Kí ló ń ṣe nǹkan tẹ́mi yìí sọ fún wọn lẹ́ẹ̀kan yìí ni pé kò mẹ́. Ọlọ́pàá ló ń ṣe fún náà so tó bá dé bẹ́ẹ̀ wọ́n máa sẹ́yìn ara wọn ni eléyìí dc Twitter máa tó bọ̀ adérọ́pọ̀ ní Twitter ni máa sẹ́ndì ẹ̀ sí Twitter pátánà kan tó wà lọ máa sẹ́ndì ẹ̀ sí àwọn ọlọ́pàá ìṣẹ́gun òde division ìgbégbà I will cast every one of you you stop that foolish work you are doing jọ́lọ́pàá ní ni kí ni. Kí ló wá ṣẹlẹ̀ ẹbí ń ṣe lè lẹ́ṣe kí ló lẹ́bí ṣe lè lẹ́ṣe kò sí ọ̀kan tó ní owó ẹ̀rẹ̀ lówó padà ẹ̀wọ́ kó fún kí what happen why you doing this tell me why you doing this just tell me the point why you doing this just let me know kí ló lẹ́bí ṣe lè lẹ́ṣe kí ló lẹ́ṣe ya ọkàn ọlọ́pàá wọ́n kọ̀ pé ní ọ́fíìsì pé wá mọ́ bá sì wá o màmá mọ́ ọ̀rẹ́ wá o èlò ẹgbà iná wá fún ìtọ́wá ti gbóòdò ọ̀fẹ́ ìrìnà fún yín. Wọ́n fún mi lówó kankan. Ayé rẹ̀ bàjẹ́. Ayé ṣe òfin lówó rẹ̀ ọ̀gá wọn lè rí sí ẹ̀ńdà jífọ̀ lọ́wọ́ ta mọ́ lọ́jí. Wọ́n rí sí. Mo lo 3 weeks ní. Kò ń ta wí pẹ̀lú ọjọ́ ìpa ẹ̀. Lánàá kótó di pé wọ́n fi mílíọ̀nù kótó di pé mo mú wọn lọ síbi tí mo ti dá fún Ọlọ́run. Ẹgbẹ́ ìlẹ́kọ̀ọ́ lọ́wọ́ yín lánàá nítorí tó ń fún ọ̀gá ẹ̀kọ́ tẹ́ta àwọn fún òwe tẹ́kọ̀ọ́ kiri ẹgbẹ́ ìlẹ́kọ̀ọ́ lọ́wọ́ yín ẹni mélòó lọ́kọ́ lọ́wọ́ yín wọn fún òwe tẹ́ta kiri.